ẹni tó bá fojú dọba àwòwò àwo ọba rèé kò ṣeé rí fín o torí pé ẹni tó bá rọ́ba fín báyìí ó lọ́ọ́ ń pa o. ilé asòfin Ọ̀yọ́ wọ́n ti ní kí àwọn tó tàbùkù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lórí rédíò Lágẹ̀lú FM kí wọ́n wá sọ tẹnu wọn. ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ló mà ti ké pe ọ̀mọ̀wé Dóyin Ọdẹ́bọ̀wálé àti iléeṣẹ́ rédíò Lágẹ̀lú FM láti wá sọ tẹnu wọn lórí fọ́nrán ètò bó ṣe ń lọ tó lu orí ìtàkùn ayélujára pa èyí tó wáyé níléeṣẹ́ rédíò náà níbi tí ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó mà ti sọ pé kò mọ̀ sí ọba aládé ní ìlú Ògbómọ̀ṣọ́. igbákejì olórí ilé ìyẹn Honorable Mohammed Fádèyí tó darí ìpéjọ náà ló mà ṣàlàyé pé ó mà ṣe pàtàkì bẹ́ẹ̀ ló ṣe kókó fáwọn agbóhùnsáfẹ́fẹ́ láti máa tẹ̀lé òfin èyí tó de iṣẹ́ wọn kí wọ́n sì máa kó ara wọn níjànú àti àwọn àlejò tí wọ́n bá gbé wá sí orí afẹ́fẹ́ láti má ṣe sọ̀rọ̀ kùbákùgbé sí àwọn èèyàn lórí afẹ́fẹ́ o. olórí ẹgbẹ́ òṣèlú tó pọ̀ jù ní ilé ìyẹn Honorable Sanjọ́ Adédoyin Ọ̀nàọlápọ̀ ló mà gbé ọ̀rọ̀ náà wá sí ilé asòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tó pe àkíyèsí ilé sí àwọn ọ̀rọ̀ àbùkù àti àlùfàǹsá tí ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé mà sọ nígbà tí ó ń kópa lórí ètò bó ṣe ń lọ ìyẹn ní iléeṣẹ́ rédíò Lágẹ̀lú FM èyí tí Tèmídayọ̀ Oyèládùn tó ṣagbátẹrù ètò náà. lẹ́yìn àpérò àwọn asòfin ní ilé mà sọ pé kí ìgbìmọ̀ tó ń rí sí ètò ìròyìn àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ kí wọ́n pe ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ rédíò Lágẹ̀lú FM àti ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé pé kí wọ́n wá sọ tẹnu wọn níwájú ilé lórí ọ̀rọ̀ náà. nínú ọ̀rọ̀ tiẹ̀ kọmíṣánná ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ Dọ̀tun Oyèládé tí òun náà wà níbi àpérò ilé náà ó mà sọ pé ìgbésẹ̀ àwọn asòfin yìí ó mà dára gan ó sì ṣe pàtàkì láti dáàbò bo àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ó ní kété tí ilé bá ti fi ìwé ọ̀rọ̀ náà ṣọwọ́ sí ọ́fíìsì òun ìlòun yóò ti gbé ìgbésẹ̀ lórí rẹ̀ ní kíákíá o. ọ̀rọ̀ yìí mà ló bẹ̀rẹ̀ nígbà tí ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé máa ń kópa lórí ètò bó ṣe ń lọ níléeṣẹ́ rédíò Lágẹ̀lú FM. lórí ètò yìí ó ní ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé mà ti sọ pé wọn ò mà ní ọba nílùú Ògbómọ̀ṣọ́. mi ò fẹ́ sọ pé gómìnà ológun David jẹ́mibẹ̀ wọ́n ìyẹn tẹ́lẹ̀ rí ó mà ló mà jẹ́ kí wọ́n máa dádé l'Ògbómọ̀ṣọ́. olóyè àgbà Aláàfin Ọ̀yọ́ ni Ṣọ̀ún jẹ tẹ́lẹ̀. ìtàn nìyẹn kì í ṣe pé bóyá mò ń bẹnu àtẹ́lu ipò Ṣọ̀ún. ọ̀mọ̀wé Ọdẹ́wálé wá fi kọ́rọ̀ rẹ̀ lórí ètò náà pé bí Ṣọ̀ún ṣe jẹ́ olóyè Aláàfin tó àwọn oníṣẹ̀ṣe ló ti ń jẹ oyè Ṣọ̀ún láti ọjọ́ títí pẹ́ o. ó ní òun kò lè dọ̀bálẹ̀ fún ọba Ghandi Afọlábí Ọláoyè tó wà lórí àpèrè Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ yìí. ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé ní òun máa nawọ́ sí ọba Ghandi ni nítorí kì í ṣe ọba lẹ́yìn tó kúnlẹ̀ síwájú pásítọ̀ àti olùdarí ìjọ Redeem E.A. Adébóyè arákùnrin Ìjẹ̀ṣà yìí ló mà gbadélé lórí adé ẹ̀gún ló dé kì í ṣe adé ọba torí Jésù kò dé adé o. ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó jẹ́ olùbádámọ̀ràn gómìnà Rótìmí Akérédolú ní ìpínlẹ̀ Oǹdó ló mà sọ wípé kì í ṣe tipátipá ní èèyàn fi ń jẹ ọba o nítorí pé ọba ti di òrìṣà ní àwọn èèyàn fi ń dọ̀bálẹ̀ fún ọba. nǹkan tí a wá ń títorí rẹ̀ dọ̀bálẹ̀ fáwọn ọba yìí ní ọ̀pọ̀lọpọ̀ wọn kò ṣe mọ́. ẹ má jẹ́ kí a máa bá wọn sọ pé ọba kan ń ṣe ẹ̀sìn ọba ò lẹ́sìn kankan yàtọ̀ sí ẹ̀sìn ìlú. ó wá tẹ̀síwájú ó ní kí òyìnbó tó dé ẹ̀sìn tí ìlú bá ní gbogbo èèyàn ń ṣe òun sì ni ọba náà ń ṣe o. ó lè ní gbogbo ọba tó bá sọ pé kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí lòun. ó wá tẹ̀síwájú olùrànlọ́wọ́ ọba Ghandi Ọláoyè lórí ọ̀rọ̀ ìròyìn ẹni ọ̀wọ̀ Peter Ọlálẹ́yẹ ó fìdí rẹ̀ múlẹ̀ pé ààfin Ṣọ̀ún ó ti fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ tó ń ṣe àmójútó ètò ìgbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò àti tẹlifíṣàn létí o láti ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. ìgbésẹ̀ yìí ó mà ló mà wáyé lẹ́yìn tí agbóhùnsáfẹ́fẹ́ tó ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó mà sọ pé àwọn èèyàn dúnkokò mọ́ òun láti gbẹ̀mí òun mà ní. ó sọ̀rọ̀ náà lójú òpó Facebook rẹ̀ láti ké gbàjarè sáwọn èèyàn wípé kí wọ́n dákun kí wọ́n máa ran òun lọ́wọ́ torí iṣẹ́ òun báyìí lòun máa ń ṣe. Oyèládùn sọ lójú òpó Facebook rẹ̀ pé àwọn èèyàn tó lẹ́nu láwùjọ wọ́n máa ń dúnkokò pé àwọn yóò gba iṣẹ́ lẹ́nu òun. ó ní kò sí nǹkan tóun máa fi tọ́jú àwọn ọmọ àti ìyàwó òun tí wọ́n bá lè gba iṣẹ́ lẹ́nu òun o. ẹ̀ka tó ń ṣe ìwádìí
ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ẹlẹ́yẹlé nílùú Ìbàdàn wọ́n ti ránṣẹ́ pé Oyèládùn àti ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé tó fi mọ́ ọ̀mọ̀wé Festus Adédayọ̀ tó náà kópa lórí ètò bó ṣe lọ lọ́jọ́ náà. Ìròyìn kan tó tẹ̀ wá lọ́wọ́ ló mà ti sọ pé àwọn ìdílé márùn-ún tó ń jẹ oyè Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ wọ́n máa ń gbèrò láti gbé gbogbo àwọn tó tàbùkù àpèrè Ṣọ̀ún láti gbé wọn lọ sí ilé ẹjọ́ o. Ẹ̀wẹ̀ olùrànlọ́wọ́ Ṣọ̀ún lórí ètò ìròyìn ni òun pe àwọn aláṣẹ iléeṣẹ́ rédíò Lágẹ̀lú FM lẹ́yìn tí ètò bó ṣe ń lọ náà tó wáyé o láti fi àìdùnnú kábíyèsí hàn lórí bí ọ̀mọ̀wé Ọdẹ́bọ̀wálé bó ṣe tàbùkù àpèrè Ṣọ̀ún. Àwọn aláṣẹ Lágẹ̀lú FM ní àwọn yóò máa ṣàtúnṣe lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní ṣùgbọ́n kàkà tó yẹ kí wọ́n ṣàtúnṣe wọn ò máa ṣàtúnṣe mà ní nítorí a kò fẹ́ ṣe ìdájọ́ o láti ọwọ́ ara wa. Ìyẹn ló ṣe mú wa o tá a ṣe gbé ọ̀rọ̀ náà lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá àti àwọn ọlọ́pàá NBC yẹ tó mú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti lórí tẹlifíṣàn. Àjọ NBC wọ́n ìdí sọ fún Lágẹ̀lú FM láti tọrọ àforíjì lórí ètò bó ṣe ń lọ fún ọ̀sẹ̀ méjì gbáko kí wọ́n ètò kọ ìwé sí Ṣọ̀ún láti tọrọ àforíjì. Ẹni ọ̀wọ̀ Adélẹ́yẹ òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Ẹnìkan kì í rọ́bà fín o, ẹni bá rọ́bà fín olọ́ba ń pa o, èmi ò jẹ́ rọ́bà fín. Kábíyèsí o fún Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́. Adúàgbà Olúwatóyìn olóńkà ìròyìn sí létí láti ìkànnì Ẹ̀yà Yorùbá TV. Bẹ́ẹ̀ ṣe ń wò kàn nìyí ẹ máa bá wa tàgbàǹgbà rẹ̀ kálé ẹ máa tàgbàǹgbà rẹ̀ dóko. Ẹ sì má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ ṣé o, ká ní ọjọ́ rere o.